Ọlọ́run wa ọba tó tó fún ìwọ àti èmi láti ràn wá lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa ní ìjẹ́jọ́. Àwa ti iléeṣẹ́ yìí láti iléeṣẹ́ Emmanuel Olúbùkọ́lá Bible Ministry à ń kí sórí ètò yìí lórí amóhùnmáwòrán OJB Yorùbá. Kókó ọ̀rọ̀ tòní òun náà ni agbára Ọlọ́run ní ìgbà ìpèníjà. Agbára Ọlọ́run ní ìgbà ìpèníjà ló lè yọ ẹ́ nínú gbogbo. Nínú ìpèníjà àìlówó lọ́wọ́ a máa ba èèyàn lọ́kàn jẹ́. Torí Bíbélì sọ fún wa pé owó ni ìdáhùn gbogbo. Ẹni tí ò bá lówó lọ́wọ́ ìgbàkigbà ni wọ́n fi bomi fún un, wọ́n á sì máa fìyà jẹ. Nínú àkókò yìí béèyàn ò bá múra dáadáa yóò ṣe ẹsẹ̀ gbé. Mo fi Jésù lò ẹ́, mo fi Ọlọ́run lò ẹ́. Dúró nínú agbára Ọlọ́run. Ìpèníjà tó ń là kọjá lọ wàá là á já. Ìpèníjà rẹ ò tí ì lè ju ti Jábésì lọ. Wọ́n bí ìyá rẹ̀ pè ní ọmọ ìbànújẹ́. Ṣùgbọ́n nígbà tó ronú Ọlọ́run ló ké sí. Wọ́n bá ẹ sọ̀rọ̀ nínú First Chronicle kìíní orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án lé kẹwàá. Jábésì sì pe Ọlọ́run, ó gbàdúrà sí i. Ó ní Ọlọ́run ọba jẹ́ sọ agbègbè mi nílà, kó o má sì jẹ́ kí n mọ ìbànújẹ́, kò sọ mí di góòlù. Bí ó sọ fún wa pé Ọlọ́run sì dá ìbéèrè. Ìjọba bá wọ tá a kọ sínú ìwé yìí, ohun tí a fi bẹ̀rẹ̀ ni pé Jábésì sì ti ọlọ́rọ̀ ju àwọn arákùnrin lọ. Ìyẹn ni pé dájúdájú ó ti dá àkókò tó bàjẹ́. Ohun tó sì burú jù láyé yìí nìyẹn, kéèyàn ti mọ ọrọ̀, kó ti mọ ọlá, kó ti mọ ògo, kí nǹkan wá bàjẹ́. A rí pé ó mọ burú jáì. Ẹni tí ò bá tí ì mọ ọlá rí yóò máa gbàdúrà kóun rìn. Ẹni tí ò bá tí ì gòkè á máa gbìyànjú kóun gòkè. Ṣùgbọ́n tó bá gòkè tó bá jábọ́ àdánwò ńlá ni. Bóyá irú ilé ìwà dé báyìí. Ọba tó gbé Jábésì dìde padà ló gbé ọba tó gbé ọ dìde padà. Ọlọ́run ni kò ké sí, yóò gbọ́ àdúrà rẹ̀. Má bẹ̀rù rárá. Bàbá ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀ tí ń ṣiṣẹ́ tá a sì di ẹrù gbogbo lórí. Ẹ wá kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ mi, èmi sì fún yín ní ìsinmi. Àjàgà nírọ̀rùn ẹrù mi sì fúyẹ́. Bí ọ̀rọ̀ rẹ tọ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run kì í fi búburú dá ènìyàn wò. Bẹ́ẹ̀ ni a kò ní fi búburú dá wò. Ohun tó bá dé sí ẹ gẹ́gẹ́ bí ìpèníjà ìdánwò ni o. A dán Ábúráhámù wò. Nígbà ní ìpèníjà ìbímọ. Ṣá ìbímọ ló ló wá ṣe ẹ́. Wọ́n ní kó wá bọ eégún. Wọ́n ní kó wá bọ orò. Wọ́n ní kó wá bọ Ọbàtálá. Ló fi Ọlọ́run sílẹ̀. Ọlọ́run tó dá ohun gbogbo nínú ohun gbogbo. Àwọn tí ó wá mú ẹ lọ bẹ̀ yìí ò lè dá nǹkan kan. Wọ́n á kà sí aburú máa jẹ fún ẹ. Àrùn náà máa wù lára rẹ ló bá bímọ. Wọ́n á bá ní kó bọ́ èṣù dá májẹ̀mú. Wọ́n á ní òbọ̀ Ọbàtálá dá májẹ̀mú. Wọ Abraham nínú ìpèníjà ńlá agbára Ọlọ́run tó fi hàn. Bó tilẹ̀ jẹ́ kó di ẹni ọdún ọ̀kàdínlọ́gọ́rùn-ún ọdún ní áńgẹ́lì kọjá níwájú ilé rẹ̀. Wọ́n sọ pé níwò yí àmọ́tó wọ́n ló bí ọmọ. Nígbà tí Sáárà gbọ́ ó pa lẹ́rìn. Ọmọ ọdún mélòó ni ọ́? Ó sì wà lọ́mọ 50 ọdún. O ò bímọ, o ti sọ̀rọ̀ ìkínú. Ó wà lọ́mọ 100 ọdún tàbí 60 ọdún. O ló bímọ tí banújẹ́. Láyé òde òní yàtọ̀ sí ayé ìgbà àwọn Abraham á ti rí ìyá 50 ọdún tó lóyún tó sì fi fúnra rẹ̀ tí ì sì ṣèlú dán. Ọlọ́run ni nínú ìpèníjà àìlówó lọ́wọ́, àìrọ́mọbí, àìríṣẹ́ ṣe, ọ̀rọ̀ rẹ̀ ọlọ́dẹ tó ń lọ. Rántí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tó fẹ́ wa ọ̀gá tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi pé kò ní í gbà wá, kò ní í gbà èṣù láàyè láti borí wa àfi tá a bá gbẹ́kẹ̀lé. Ó ní ìbùkún ní fún ọkùnrin náà tó fẹ́ lọ́sùn gbẹ́kẹ̀lé rẹ̀ gẹ́gẹ́ bá ti rán wa létí níjẹ̀jọ́
tó o bá ti dúró lórí ìgbẹ́kẹ̀lé Ọlọ́run, ọ̀nà rẹ̀ á dára ni, ìṣòro rẹ̀ á tán. Má ti bẹ̀rù rárá. Rántí Hánà, ẹ̀wùjọ́ tí ó ti ṣe aláìní ọmọ, tí orogún rẹ̀ sì ń fi lápẹ́ tó ń dà láàmú, kò fọkàn jẹ. Lóòótọ́ ronú, ṣùgbọ́n fi ọ̀rọ̀ rẹ̀ jẹ́ Ọlọ́run ló gbé ọ̀rọ̀ rẹ̀ dé. Nígbà tí wọ́n lọ sí Ṣílò, ó kúnlẹ̀ ọbẹ̀ Ọlọ́run. Àlùfáà àti ẹ̀rù tó ṣe lóhun tí yóò ní kò nìkan ló ń dá gbàdúrà. Ó náà bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Nígbà tó sọ fún àlùfáà àgbà ohun òun tí yóò ẹ̀dùn ọkàn lòun ti sọ́lọ́run. Àlùfáà sì kó rí bẹ́ẹ̀ fún un. Ó sì di ọdún náà tó tẹ̀lé. Hánà bímọ. Gbẹ́kẹ̀lé Ọlọ́run, agbára rẹ̀ tó fún ọ. Mẹ́sàárì ká, owó ló ń wá ní, ọlá ló ń wá ní, ipò ló ń wá ní, èyí yòówù tó ń wá, agbára Ọlọ́run tó fún ọ. Nígbà tí ìpèníjà bá dé tí ọwọ́ rẹ kò tó nǹkan tó ń wá, mọ̀ wá lọ síbi tó kù fún wa. Nítorí pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni o. Àtorí pé àwọn tó ń wá ọrọ̀ púpọ̀ sí ìparun ara wọn ni o. Má ṣe wá ọrọ̀ ní ọ̀nà òdì. Má gba ọrọ̀ lọ́wọ́ èṣù. Bí èṣù bá fún ọ ní fìlà, orí ni ó fi gbà padà o. Bí èṣù bá fún ẹ ní ọmọ, yóò fi gbà yá lọ́wọ́ rẹ. Bí èṣù bá fún ẹ ní bàbá, yóò fi gba gbogbo ìdílé lọ́wọ́ rẹ. Bí èṣù bá fún ọ ní ọkọ, gbogbo ayé rẹ ló máa bàjẹ́ pátápátá. Tí ìpèníjà bá dé fún ti Ọlọ́run, ó nìkan ló tó fún ọ. Ó ní ẹ ké pè mí ní ọjọ́ ìpọ́njú, èmi ó sì dá yín lóhùn, ẹ ó sì yìn mí lógo, bẹ́ẹ̀ ló àwọn ọmọ ogun wí. Nítorí náà, agbára Ọlọ́run tó fún ọ ní gbogbo ọ̀nà, kò sí ká lè fi agbára Ọlọ́run gbé. Bẹ́ẹ̀ nìkan máa ń ṣe sàkámàǹjẹ tó ń pidán, agbára Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Bíbélì ní àsọtẹ́lẹ̀ yóò pín, iṣẹ́ àdìsẹ́ ìyá yóò pín, ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ nìkan ló máa dúró títí láéláé. Nítorí náà, ẹ fi ara mọ́ Ọlọ́run ọ̀gá ògo jùlọ. Má gbé ìṣòro rẹ tọ̀ ènìyàn lọ. Tí ìpèníjà tó bá dé, ó máa ń ṣòro pàápàá jùlọ àwọn tó ń wọ́ ọmọ kò ṣe é rà lọ́jà. Ìyẹn ní ìṣòro tó le jù tó máa dà àwọn obìnrin láàmú. Kò sí kankan fi lè lọ nígbà náà tí ò ní yà síbẹ̀, a sì máa mú ọ ṣìnà. Ṣùgbọ́n mo fi rú ẹ lónìí, ìwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo dúró. Ọlọ́run tó ṣe ti Hánà yìí ṣe tiẹ̀. Ọlọ́run tó ṣe ti Ìbísípẹ̀ tó ṣe tiẹ̀. Ọlọ́run tó ṣe ti Sárà, ìyàwó onígbàgbọ́, yóò ṣe tiẹ̀. Ọlọ́run tó wá ya Emmanuel ṣoṣo tó fún ní Násírì, ìwọ sì kíyèsí gbogbo ọmọ tá a bá pẹ́ ká tó bí ọmọ ológo ni wọ́n máa ń yà. Wàá jẹ́ pé ohun iṣẹ́ rẹ ni ò lọ déédéé, gbogbo ìjábí sókè. Wo ọ̀nà tí Ọlọ́run gbà yọ sí ẹgbòdì Ódómù. Ẹnu ọ̀nà ló ń ṣọ̀, kò ronú kan rárá, ìpèníjà ńlá. Ṣùgbọ́n nígbà tí àpótí ẹ̀ ṣubú tó pa Húsà, wọ́n ní ẹ lọ gbé sílé olùsí yẹn, wọ́n lọ gbé sílé ẹgbòdì Édómù. Láàárín oṣù mẹ́ta, ẹgbòdì Édómù di olówó bí ọlọ́lá. Wọ́n wá fi ijó àti ayọ̀ gbé àpótí ẹ̀ ló. Kí ni ìpèníjà rẹ? Má ṣe banújẹ́, má bà ọkàn jẹ́ rárá. Ìpèníjà ṣòro lóòótọ́, ṣòro faradà. Ṣùgbọ́n bí ó sọ pé ẹni tó bá forí títí tí ò pé òun lágbára. Kí ló ń dà tó wọ́n máa fi lọ kú lọ́dọ̀ ẹ o. Torí ìgbà tí ìṣòro bá dé, òun náà ní Sátánì máa ráyè. Wọ́n máa sọ pé ẹsẹ̀ Jésù nìkan ló dúró tì, sọ́lọ́run nìkan ló dúró tì. Ọjọ́ jẹ́ ká lọ dọ́gbọ́n sí lọ, má dá wọn lóhùn. Agbára Ọlọ́run tó fún ọ. Oníbí ẹ̀yìn bá ké pè mí, ẹ ó wá mi, ẹ ó rí mi, ìlú sì dá yín lóhùn. Ló tún pa ìlú mi, Jeremiah. Torí náà mo fi Ọlọ́run lọ ẹ́, agbára Ọlọ́run tó fún ọ. Ìpèníjà yóò tó ìta tó ń là kọjá lọ, má ṣe yà kúrò níbẹ̀ o, má ṣe yà kúrò lọ́dọ̀ Ọlọ́run o. Jẹ́ kó pẹ́jà lẹ́ẹ̀kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Gẹ́gẹ́ bí ó ti sọ fún ẹ, iléeṣẹ́ ìránṣẹ́ yìí, Emmanuel Ogundijo Bible Ministry láti ń bá ẹ sọ̀rọ̀ lórí ìkànnì OJB Tv Yoruba.
ọjọ́ mẹ́jọ la ó máa pàdé. Rántí ohun tí a bá sọ lónìí ní ìpèníjà agbára Ọlọ́run nínú ìpèníjà ó tó fún ẹ o. Gba Ọlọ́run gbọ́ bí o bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí o fẹ́ ìmọ̀ràn àdúrà kọ́kọ́ gba àdúrà yìí. Olúwa Ọlọ́run mi, ìṣòro tí mo ń là kọjá yìí má jẹ́ ó gbé mi mì. Olúwa fi agbára rẹ̀ ṣẹ́gun rẹ̀. Kó gba ìkejì. Olúwa má ṣe jẹ́ kó gba yóò gbé mi lọ. Má jẹ́ ká yóò béèrè Ọlọ́run mi lọ́wọ́ mi. Ẹ̀gbẹ́ aládùúrà. Bí o bá ti gba àdúrà yìí tán, o sì gbàgbọ́ pé o ti rí bẹ́ẹ̀. Bí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ wádìí ọ̀rọ̀ tàbí ẹ fẹ́ fún ìgbaniníyànjú, ẹ pè sí orí 07055228805 07055228805. ẹlẹ́ẹ̀kejì 07087366356 07087366356. Olùwàkókò pẹ̀ àwọn tó pàdé ní ọjọ́ mẹ́jọ. Jésù Olúwa wa.